ọ̀fọ̀n ti tọ̀ gbẹ̀gìrì kẹ́lẹ́kọ̀ọ́ kó yá akẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ ní báyìí o nínú ẹgbẹ́ òṣèlú ADC nípínlẹ̀ Ọ̀ṣun o gẹ́gẹ́ bí Alhaji Moshood Ọlálékan Adéòtí tó jẹ́ igbákejì ikọ̀ tó jẹ́ abẹnugan nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn Ọmọlúàbí Progressive ti kọ̀wé fipò sílẹ̀ lọ́jọ́ ìsinmi. Alhaji Moshood Adéòtí ló jẹ́ ìkan lára àwọn tó ń léwájú nínú olùdíje sípò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC nípínlẹ̀ Ọ̀ṣun kó tó di àkókò yìí. Nínú ìwé kan eléyìí tí ó bu ọwọ́ lù lọ́jọ́ ìsinmi ó ti ní ó dùn jọjọ láti kúrò nínú ikọ̀ ọ̀hún o àmọ́ pẹ̀lú ìfikùnlukùn àwọn àtàwọn mọ̀lẹ́bí àtàwọn ọ̀rẹ́ mi náà nínú òṣèlú ó ti tó àkókò kó ń yẹra kúrò nínú ikọ̀ Ọmọlúàbí Progressive. Nínú ìròyìn eléyìí tó ti síwájú ó ní pé ikọ̀ Ọmọlúàbí Progressive tí wọ́n jẹ́ ikọ̀ abẹnugan ọ̀hún ni wọ́n ti lọ di ìbò abẹ́nú kan ò nílùú Èkó níbi tí wọ́n ti yan Najim Salam tó jẹ́ abẹnugan lẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC. Nínú àwọn mẹ́rìnlá tí wọ́n di ìbò ọ̀hún ó ní Najim Salam ti ní ìbò 11 tí Moshood Adéòtí sì ní ìbò 3. Bákan náà ni Orí Olówó eléyìí tó jẹ́ olùdíje kẹta ní ìbò ẹyọ kan nínú ikọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ onímọ̀ nípa ètò òṣèlú ẹgbẹ́ òṣèlú ADC nípínlẹ̀ Ọ̀ṣun sì ni ẹni tí ikọ̀ Ọmọlúàbí Progressive bá bu ọwọ́ lù ó ní wọn yóò kéde o gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC. Bákan náà ni àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Moshood Ọlálékan Adéòtí ni wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn nípínlẹ̀ Ọ̀ṣun o tí wọ́n ti ń ṣàpèjúwe Rauf Arẹ́gbẹ́ṣọlá tí ṣe akọ̀wé ikọ̀ ADC lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ẹni tó ti dalẹ̀ ikọ̀ Ọmọlúàbí Progressive àtàwọn ẹgbẹ́ òṣèlú ADC nípínlẹ̀ Ọ̀ṣun.